ara abiyamọ ta aláàjà Kafilat Kaula wọ́n jáde sọ̀rọ̀, wọ́n faraya, wọ́n sọ̀rọ̀ ní kíkankíkan lórí eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin pẹ̀lú ọmọdékùnrin àáfàá ni èyí tó ṣekú pa arábìnrin rẹ̀. Kò sẹ́ni tí ó débẹ̀ náà bóńtọ̀n bá jorí ahun yóò pọ̀ bó la fẹ́ báyé ìjábá ẹ̀yìn àfà. Ẹ wá gbọ́ ohun tí ìyá Kaula sọ, torí ìyá sọ̀rọ̀ wọ́n sì faraya gan. Ọ̀rọ̀ tí wọ́n sì sọ ọ̀tá bálé ọ̀tá boko, kódà kìí ṣe ọmọ tó pààyàn nìkan, ọ̀tá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà tí ìyá mọ wúlẹ̀wúlẹ̀ àwọn kan táwọn náà ń dọwọ́ bò. Ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé, ìkànnì Àròyé TV náà lẹ́wà. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkèláwà téńté. Nínú Punch wọ́n tún pè ní cleric, you are a bastard. Wọ́n pè ìwọ ní cleric Abdulrahman. See the name, see the graffiti of the name, you are nothing. Òní ní àtibọ̀tán, òní ṣe oríire. Bó ṣe ń lẹ́kọ̀ọ́ mórúkọ gbogbo àwọn ẹni rẹ̀ yẹn, òní ṣe oríire. Lábá wọlé ní abáni àmọ́ bọ̀ lókè, kí la dé òkè sí, abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn. Ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí. Àyà mi já kọ yàtọ̀ sẹ́gbẹ̀jì, bá gbẹ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n bá ní òun láti jẹ́ níbí ni, ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́. Kẹ́lẹ́ mọ̀ pé wọ́n ń sáfà o, ẹranko ni wọ́n o. Ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o, tí wọ́n máa ń respect ni o, tí gbogbo ayé máa ń sọ pé àfáà ni o, tí ẹ máa ń pẹ́ ó wà neutral, kì í discriminate, kìíní kan ìfẹ́ ló ń preach, kò preach ìfẹ́, ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni. Mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn. Tó o bá ní opportunity láti gùn mí, sọ pé ọmọ àlè kan sí àfihàn. O ò ní ṣe oríire. Èyí tó ṣe yìí ó ti ṣàgbákò, ó ti ṣàbámọ̀, lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀. Ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́, ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ obì méjì. Gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí pé kí ló dé tí ń fa àfa ń tọ́fà nìyẹn. Kò sẹ́nìkan nu wọn tí ẹ̀ tó bẹ́ẹ̀, ta ló tó gbéná wojú ẹkùn. Wọ́n mọ̀ pé mo máa àṣírí àwọn pé wọ́n tó bẹ́ẹ̀ lẹ́yìn ìyá wa o, sàlámù àlékún ìyá wa o, ìyá wọn lókè ni mí. Wọ́n mọ̀ pé wọ́n bí àwọn dáa, kò sẹ́yìn tó bẹ́ẹ̀ nu wọn. Àwọn wo ni wọ́n bí ọmọ olórí ibú yìí? Àwọn wo ni wọ́n bí? Ọmọ ọdún mélòó ló ń gan? Ǹjọ́ wo ló dáyé, ọjọ́ wo ló bẹ̀rẹ̀ ayé? Ìyẹn ọmọ Abdulrahman yìí. Ẹ wo bí ìsẹ̀mí òun àtọmọbìnrin yẹn bí wọ́n ṣe ń lọ. Ẹnìkan ò ní jábí àmọ́ kó mi ọmọ mọ̀ lérò lójú ẹ̀. Nígbà tí èèyàn bá burú to that extent, tí èèyàn bá dájú débi pé ó dẹ̀ mú ọmọ odó, ó sì mú ọmọ odó, ó sì jámọ́ obìnrin yẹn láti ẹ̀yìn. Wàláhì tàláhì olórí ibu ni ẹ́. Ṣùgbọ́n ó yé mi yéké wípé ìwà tí ọmọ Abdulrahman wù yẹn òun nìkan kọ́ ló wù wá yẹn. Ẹnìkan ò lè dá dájú bẹ́ẹ̀, ẹnìkan ò lè dá saburú tó yẹn, ẹnìkan ò lè dá ṣe mu ẹ̀dá ẹgbẹ́ mu sí ìbátan yẹn. Eyín ó dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó jẹ́ pé ń jà rìn nínú gbogbo tí ń jáyé ni. Kò sóbìnrin kan láyé tí ó fẹ́ ládé orí, kò sẹ́dá náà n tí máa ń wu gbogbo obìnrin ayé. Ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tó wọ́n máa yọ̀ sí, ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó gbọ́ bùkátà òun, ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó fi ìfẹ́ bá òun lò. Lẹ́yìn náà tá a bá wá ní a sọ̀rọ̀ ti ìjà àfà, àwọn àfà kan wà ó tọ́lọ́lọ́ náà endorse àwọn ẹni tí ẹ o. Olúwa ní innama yakhsha Allahu min ibadihi al-ulama. Àwọn àfà kan wà tó jẹ́ pé tinú tẹ̀yìn wọn ó ní ìbẹ̀rù Ọlọ́run kún kẹ́kẹ́ lẹ́mìí wọn. Àwọn kan bẹ tí wọ́n tún kọ̀rọ̀ wọn ṣe, ṣùgbọ́n àmọ́ wọn nínú àwọn àfọ oníjàlàbí tí bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wọn. Gbogbo àwọn àfà àtẹ bá ti ń rí tí wọ́n ná ilé lẹ́kùlẹ́jà, kò sí aburú kan tí wọ́n à ní lè ṣe, torí wọn kì í jẹ́ àfà. Ìsẹ̀mí tí wọ́n máa lò nínú ayé wọn ó ní pé wọ́n ti wá gbogbo ọ̀nà nàìjíríà àti gbogbo ọ̀nà wo òun làwọn gbà rí ìwé ògùn. Wọn kì í ronú wípé gbogbo nǹkan táwọn ọba àríkà wọn sà bá ṣe Ọlọ́run ọba gbọ́ nǹkan yẹn ò lè ṣẹ. Ẹ̀yẹ́ wo àfà nínú Punch wọ́n tún pè ní cleric, you are a bastard. Wọ́n pè ìwọ ní cleric Abdulrahman. See the name, see the graffiti of the name, you are nothing. Òní ní àtibọ̀tán, òní ṣe oríire. Bó ṣe ń lẹ́kọ̀ọ́ mórúkọ gbogbo àwọn ẹni rẹ̀ yẹn, òní ṣe oríire. Ó ti ẹ lè dàgbà náà. Tí Ọlọ́run kì í bá ṣe ọba alábòsí, mo mọ̀ ipò lè dàgbà. Ẹ máa wo ọmọbìnrin yẹn o. N tí ń wò ní wípé kó ń maintain muamala yẹn, kó ń maintain relationship yẹn, kó lè bá a jẹ́ pé òun ọ̀fẹ́ Abdulrahman yẹn. Ó wà presentable náà. Ẹ wo bó ṣe rí. Ẹni tó rẹwà bẹ́ẹ̀ yẹn lórí screen. Téèyàn bá rí ọkùnrin téèyàn ó fẹ́ tí àwọn ọmọ ọ̀dọ́ yẹn máa fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni náà. Ẹ̀yin náà wo rírí ọmọ yẹn, ṣe rí pé ó handsome,
ọmọkùnrin tó bá ń sàn nínú àwọn qualities tí èèyàn máa ń wò láti sọ wípé kán rélé ìlẹ́gbẹ̀ẹ́ mi lónìí ẹ wo péjì ẹ̀ ebo ń lo bàndírì ebe tí máa lọ ṣe wáàsí ni òun lọmọ yẹn ọ̀dà kí wàá ní ìtumọ̀ wáàsí yẹn kí ni ìtumọ̀ rẹ̀ ayé sì ti bàjẹ́ débi pé ntí sẹ̀rí àfẹ̀mí sí ntí sẹ̀rí àpawá láṣẹ àwọn èèyàn ti ṣẹlẹ̀ wọ̀ ẹbí ni pé kí n sẹ̀rí àpawá láṣẹ sẹ̀rí àwòfaramọ́ courtship ẹni nìyẹn ntí sẹ̀rí àsì fẹ́ ni alárinà tí yóò ṣe investigation ọkùnrin tó bá ti mọ̀ pé ìwà abú níbẹ̀ lọ́rẹ̀ bó wulẹ̀ súnmọ́ mọ́ bá ní relationship lódodo ni ojú òsè fi mọ ìwà ẹ̀dá àwọn kan bẹ́ẹ̀ tí pé tó bá ti mọ̀ wọ́n kò ní pé ọjọ́ díẹ̀ tó fi mọ̀ pé lórí bú ni wọ́n torí pé ìwà òsè fi pamọ́ ìgbà tí Àjàlí ò mọ ọmọ Hafsọ yẹn ibi ìsúná ọmọ tó wà wọn ló yẹ kó jókòó jẹun bàbá rẹ̀ tó bí sọ pé kò jókòó kò dúró ara rẹ̀ ò balẹ̀ Allahu Akbar wọn ní àwọn ọmọ yẹn ò balẹ̀ wọn ní bí ó ṣe lọ bá Abdulrahman lérè tó sá oúnjẹ tí wọ́n gbé ilẹ̀ fún kò jẹ́ nítorí pé tí ń pè kíkan nítorí aburú tó ń ṣe pẹ̀lú ọmọ yẹn innocent ọmọ tí ò mọ nǹkan kan ọmọ tó ti bá lo ìfẹ́ rí ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ burú bàjẹ́ tẹ́ flight bàjẹ́ ẹ̀yin Ìlọrin tó jẹ́ pé wàláhì amúnibúni ni torí pé àwọn ẹni rere pọ̀ nílọrin àwọn olùbẹ̀rù Ọlọ́run pọ̀ nílọrin àwọn ẹni àlùbáríkà pọ̀ nílọrin wàláhì shame on you gbogbo ẹ̀yin tẹ́ wà ń fi jálàbí halẹ̀ ẹ̀rí páyé yín ọ̀dà ẹ̀lò àwọn tí wọ́n ṣe jálàbí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni o àwọn dèdèrè tí wọ́n láwọn wo yẹn rìn àwọn dèdèrè tí wọ́n láwọn ṣiṣẹ́ fáwọn èèyàn ìmọ̀ tẹ̀yìn èèyàn bá kì ṣẹ́yìn ọmọ pé jálàbí bí ẹni ṣòwò ni ṣé kò yé yín ni àwọn tí wọ́n burú débi pé bí èèyàn bá ti dọ́wọ́ wọn ẹni wọ́n bá rí pé lè wúlò tí wọ́n kọ́ sàsí ni mọ̀híbà tí wọ́n bá rí pé obìnrin ni gbogbo ọ̀nà tí wọ́n gbà gun ni wọ́n máa wá nítorí kọ́ mọ́ bá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfúnjálàbí tẹ́ bá obìnrin tó dáa tó rẹwà lẹ́ẹ̀dẹ̀ wọn àwọn obìnrin lọ sí jálàbí ni wọ́n fi nǹkan mú wọn lẹ̀ tí wọ́n fi sọ wọ́n di òyàwó ìsẹ̀mí tí ọ̀gọ̀rọ̀ wọn ti máa lò nìyẹn torí ìdí náà ló fi yẹ kí gbogbo ohun tí jẹ́ òbí ọmọ tó wà ní school for that matter sáàsọ pé àwọn òbí rẹ̀ ò gbìyànjú ni nítorí Ọlọ́run àtànábì Muhammad sáàsọ bẹ́ẹ̀ ni ẹ wá wo àgbákò tọmọ yẹn lọ ṣe ó tún wá wicked you are so wicked débi pé ó tún wá pa ọmọ yẹn tán ó tún wá kún àwọn àwọn ìfun rẹ̀ ó wá kó fún rẹ̀ sínú kínní ó wá gé ọwọ́ ó gé ọmú ó gé ẹsẹ̀ ó ní ṣe oríire ẹ wá àwọn òbí náà ti ṣe wàhálà bọ̀ ẹ wo ntọ́ ọmọ máa jẹ́ ẹ wo fìtínà téèyàn ń ṣe ẹ wo náwó téèyàn ń ṣe lórí ọmọ subhanallah yamma yasifu ká má tí ì sọ ìnáwó ẹ wo ntójú máa kàn tóbìnrin bá wà ní oyún ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ obìnrin kan ò lè wà ní oyún láyé kó wà ní fàyàbalẹ̀ kí ni máa fà tá a fi dọ̀ hospital tí wọ́n sọ pa ní hypertension náà máa ń treat jù lára olóyún nítorí pé òun ò lè rajaja hypertension ní ọ̀pọ̀lọpọ̀ olóyún máa nurse tó bá tún wá di delivery day ọjọ́ yẹn ni yawma la yamutu fiha wala yahya ò ní lè sọ páyé ló wà ò ní lè sọ pọ̀run lọ wà nítorí pa fẹ́ bí ọmọ torí pa fẹ́ rọbí ẹ wo báwọn ọkùnrin ṣe ń tọ́ ọmọ sí wa lára ẹ wo báwa ṣe ń bí tọmọ bá tún wá délẹ̀ tán ẹ wá wo títọ́ ọkùnrin míì máa fún yẹn lóyún tán yóò sá lọ ni ó dìgbà ọmọ bá tó dàgbà kó tó padà wá ọkùnrin míì ò ní béèrè pé kí lọmọ jẹ obìnrin yóò máa ṣe wàhálà obìnrin yóò máa lọ ní ọmọ bọ̀ nítorí kọ́ mo lè jẹyàn obìnrin yóò ní kàn kankan láti ná torí kọ́mọ rẹ̀ ó lè wúlò obìnrin yóò kó dúkìá lọ ta nítorí kọ́mọ rẹ̀ ó lè ṣe déédéé ẹgbẹ́ kéèyàn sì wá ṣe bẹ́yẹn kó sì wá múrú ọmọ bẹ́yẹn ọmọ tó rẹwà tó yẹ ó tún gé ọwọ́ rẹ̀ tó ń to ká tí ń bẹ lọ́wọ́ ọmọbìnrin yẹn Abdulrahman olórí ibú yẹn o wàláhì tàlá ọmọ òfò ni ẹ fáwọn tó bí ẹ o àwọn tó kọ́ ẹ ní kéwú ọmọ àdánù ni ẹ fún wọn o wàláhì tàlá kódà àwọn nǹkan ìbànújẹ́ tó lé àwọn èèyàn máa ń bi mí léèrè wípé Alájà Kaola wàláhì yóò ti tó èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ti bí ipe kí ló fà tẹ́ẹ̀ fi fẹ́ àwọn tẹ́ẹ̀ fi fà fáànà wọ́n máa ń bi mí màá wá bú ẹ̀rìn màá ní ìfẹ́ àfà torí pé àfà tí ìbẹ̀rù Ọlọ́run bẹ lára rẹ̀ kéré gan wọ́n wà very minimal wọ́n kéré púpọ̀ wọ́n ní bóòlù mi ṣe mọ̀ mo ní déédéé bí wọ́n bá ṣe rò pé àwọn rí nàrí kéwú tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa yẹpẹrẹ ara wọn níwájú Ọlọ́run tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wà ọ̀tá Ọlọ́run tó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kì í ní kọ̀rọ̀ rẹ̀ wọn ì ní kọ̀rọ̀ rẹ̀ ó kàn máa wò wọ́n lọ́ọ̀kan ni àwọn àgbàlagbà ní ànáṣù kànábùtì fàmí ń rọ ikùn wọn ní gàdùn nàfẹ́rù wọ́n dùn ọmọrẹ̀ ìdáná àwọn àfáàmì wà tó ọba make attempt pé ó súnmọ́ wọn ó ti sàgbákò nìyẹn tí ẹ ti bá wọn nìyẹn inú ayé náà lájọ ń gbé o ìgbà tó lọ ń kádàrá kémi àti first husband mi tá a túká àfáà kan wá bá mi mo fọ́pọ̀ ẹ̀ ṣe sàrà mi ní dárúkọ ẹ̀ àfáà àti gbogbo èèyàn mọ̀ ní tẹ́ ẹ rò pé àfáà ni ẹranko gidi ni ẹni tí ń wẹ̀ nínú àgbo ogun ni ọ̀tá Ọlọ́run ni wèrè ni kì í ṣe kò sí ìmọ́lẹ̀ ẹ̀yọ kan lára ẹ̀
àfọ oníwàásí ní tí ó bọ́ kájọ́ ọmọ ṣe kíníkan ń dé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wò báyìí pé orí sófò mọ̀gánfàl àwọn èèyàn ní mọ̀ kó fìfo lélẹ̀ wọn ní mọ̀ pé ní òkun lélẹ̀ ló bá mi ibi tó ti bẹ̀rẹ̀ ní pé nígbà kan tó ti pẹ́ mi lọ́kọ ńgbà yẹn èmi àti first husband mi àti divorce yóò wá bá mi nígbà tí mo wà níbẹ̀rẹ̀ màá sáré brief ẹ̀ the reason why tí mo ṣe lè jìnnà síra mi pé kò sí ní tó lè jẹ́ kò sí ní tó lè dà kò sí ní tó lè tó àwọn tí wọn bá dá ìmọ̀ ni wọ́n mọ̀ fojú àpọ́nlé wò ẹ́ ọlọ́run gán mọ̀ pẹ̀lú yẹpẹrẹ yẹn tọrọ kà ń bẹ láàrin ìwà àtọlọ́run ó sì ń pèrè lólórí jàmá ń pèrè ní amirul waizin ń pèrè lólórí ìjọ ń pèrè lólórí ìjọ ń pèrè lólórí oníwàásí ọ̀tá ọlọ́run gidi ni olórí ibú ẹni òfò ni ẹni àgbákò ni obìnrin kan fẹ́ kódà gbogbo àwọn tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ tóun àtìyàwó ẹ̀ bá ní kòsùmà ládùúgbò tí ń gbé yóò máa lé obìnrin kiri ní àfa oníwàásí nífa yóò máa fi níkà yóò dẹ̀ máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé ọjọ́ ní gbé yóò máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni ọmọ ṣiṣẹ́ ìpè tó bá ti kúrò láwùjọ àwọn ẹni ire tán wàláhì ó ti dolórí ibú ó ti kúrò ní àwọn olórí ire ẹ má jẹ́ ntàn yín ìgbà tí o ti jẹ́ nǹkan kan yín lora ti under lọ́dún yẹn tó bá wá kí mi níbẹ̀rẹ̀ yóò bá búbú ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábí àtọ́ pa àwọn ọmọ ẹkẹ́ obì mẹ́ta tẹ̀lé mo láṣọ tẹ́ ìwọ yóò dáa mo bá pe ìkan nú àwọn ọmọ mi mo ní ẹ bá mi rí jàlábí àfún mo bá fún ṣe rí bí mo ṣe fún jàlábí àyẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé mi nìyẹn nílé tí a lò fún skul ń sìn bó ṣe wá jí bá mi nìyẹn ó wà ní ilé mo ń fi ẹ̀yìn ṣe ilé mo ń gbé náà ẹ̀ mo ń lo ìta fún skul torí compound yẹn tóbi gan ibẹ̀ náà mo ń lò fún skul ibẹ̀ náà ni mo ń gbé ọba bá mi lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́hùn mo ní fẹ́yìn kẹ kí lẹ rí kí n fẹ́yìn báwo ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹjẹ́ máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ́ náà ọlọ́run sì tẹ́mi ní kì í dá jókòó ọmọ kéwú ìyá sẹ́límù ọlọ́run kójú ọkọ bá mi gbà lẹ́rú yóò máa bẹ pẹ̀lú mi bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá ọlọ́kùnrin yẹn gbé Àbújá ó ní ó wá ipò wa kí mi òun sọ̀rọ̀ rẹ̀ wá ní òun láìka alájà kàwọ́lá alima ni kìíní kan ni alama ni ẹni ire ni kìíní kan na méjèèjì bá dé inú tiẹ̀ kọ́kọ́ ń bí mi mo fẹ́ máa bá security àti driver mi jà ìpèsè ìgbádùn ní kí ló mú yín sílẹ̀kùn fáwọn èèyàn yìí wáyé tẹ́ ẹ̀ wá sọ fún mi kó tó di pẹ́ sílẹ̀kùn fáwọn èèyàn ní tí mò ń sọ yìí ti pẹ́ gan o ní tí mò ń sọ yìí láti year 2009 2010 ó lọ́rọ̀ tí mò ń sọ fún yín ẹ má jẹ́ kí n tàn yín lọ́ bá mú bọ̀dà rẹ̀ yẹn dé nígbà bí wọ́n ṣe wọnú sitting room mi tí mo ti hàn jókòó ní wọ́n bá tú gbogbo kinní ilẹ̀ ẹ̀kọ́ yàtọ̀ sẹ́gbẹ̀jì mo bá sọ fún wọn àwọn méjèèjì náà yìí pé sí kọ̀rọ̀ mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ ṣe wọ́n ní torí rẹ̀ làwọn ṣe kó wa mo ní kí ló fà á ṣé mo invite yín ni wọ́n ní no ipe ó nídìí nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ pé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín mo ní téèyàn bá bẹ́ẹ̀yàn lèèyàn ṣe mi ì ṣe kíní yìí látàárọ̀ ọjọ́ mi ìdè wà interested lórí kí n tó ní ń ṣe pẹ̀lú àbámọ́dá Ọlọ́run mọ̀jẹ̀ ń ṣe ṣàánú mi mọ̀jẹ̀ ń rí ló bá ní kí n sàbámọ́dá ọ̀rọ̀ ọmọ ni mo lóun sọ pé ọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ẹ ni obìnrin tó bá gbà fún ni láti fẹ́ ni òun là á sọ́pà ń digbá dàgbọ̀n fún bí n tí gbà mo ní ojú àlọ́ ọmọ bẹ́ẹ̀ náà ni mo wí àdúrà ni mo ní ojú àlọ́ ọmọ ṣe ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ẹ̀yà òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ ni wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jiná nísìn mo ní láì bọ́ sórí iná ǹjẹ́ ẹjẹ́ mọ̀ omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tútù tẹ́ bá fọwọ́ kan omi tútù bọ̀ tó ń hó gidi mo bá ní mò ń bọ̀ mo bá wọnú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fèl lórí ìforíkalẹ̀ mo ní wọ́n lọ́hùn ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rán dandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mú ọ̀pọ̀ ni àwọn jàlábíà tí mo kó fún torí àwọn jàlábíà yẹn dáa débi pé nínú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kójọ kó bá ṣàlékún ìkẹ́ fún wọn nínú jàlábí yẹn oní jàlábíà tí mo gbé fẹ́ràn kò yìí kì í ṣe ẹyọ kan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnìkan kan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mọ́ra bẹ́ẹ̀ bọ́ọ̀lù ń fẹ́ ní ọba mo bá bọ́ọ̀ta lẹ́yìn náà fèrè ní ọba ní ẹyin ẹ̀rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún mo ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọ́kùn ìṣe sàrà mo lọ́kùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí ìgbà pé mo fẹ́ fẹ́ ó sì wá kó mi papá mọ́ra pẹ̀lú ẹni tó mú wáyìí nítorí Ọlọ́run ọba àlékè ọlá ó bá ní rárá kìíní kan mo bá gbẹ̀yìn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní òun láti jẹ́ níbí ni ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́ kẹ́lẹ́ mọ̀ pé wọ́n ń sáfà o ẹranko ni wọ́n o ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o tí wọ́n máa ń respect ni o tí gbogbo ayé máa ń sọ pé àfáà ni o tí ẹ máa pe ó wà neutral kì í discriminate kìíní kan ìfẹ́ ló ń preach kò preach ìfẹ́ ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni wàláyé tàláì fún mabiláì làzim fúnra mi ni mo decide láti gbà mo ti wà léwe pé wọ́n Ọlọ́run má jẹ́ kí n lè sọ pé mo fẹ́ fẹ́ àfáà àwọn tó bẹ̀rù Ọlọ́run lódodo ni wọ́n bí mi
àmọ́ sàn àwọn tí ẹ ń bẹ́ ń ta àwọn sí wọ́n lè jọ ẹyin òbí mi ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin olóríire ẹ má jẹ́ ń tàn yín mo bá gbẹ yín yẹn wàláì mo jẹ́ kí ni mo jẹ́ yín síná sí èmi bá jókòó mo sì ń wo alukoran mo ti gbé koran mo bá sí suratul Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo wọn méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábù kẹjọ báyìí ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rí ò ní ṣẹ ntọ́ ń dá lábàláburú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọlànà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń ro yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wọn portrait brain ẹ̀ jẹ́ kí wọ́n ajá ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn tó o bá ní opportunity láti gùn mí sọpọ̀ ọmọ àlè kan sí àfihàn o ò ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ obì méjì ló bá ń pẹ́ mọ́ bọ́n gbàdúfẹ́ ẹ dákun kó jọ kó gbọ́dọ̀ mọ́ fẹ́ mo lè mi Kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wàláhì ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bóòlù mi ṣe jẹ́ èmi ò ní fẹ́ ọ kò sí ní tó lè dà láyé kò sí ní tó lè jẹ́ kò sí wàrà tó lè máa dá kọ́ máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wàláhì tàláhì títẹ̀ mí ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tó bá jẹ́ ẹ̀yin ẹmọ jẹ́ o ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn ńgbọ̀ ọ̀yá ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ẹjọ́ ń pín aburú ṣe ni aláburú ni gbogbo obìnrin ayé òun lẹ fi máa ṣètò ìsẹ̀mí ara yín tí tèmi mistake wá ní o kò ní ṣe o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem ipe chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú Oma bus mẹ́ta ni mo ní ìlú Mẹ́kà tí mo wà yìí Oma bus tó tán ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má wọrí nígbà tó wá jẹ́ alága yẹn tán ó tún wá ń sọ pé alájà mo ní kò sí tó lè dà tó lè mú mi fẹ́ kò sí irú bó ṣe lè tóbi tó lè fi jọ́kọ̀ mi àwọn tí wọn bá mọ̀ ọ́ ni wọ́n lè pé èèyàn yẹn ìkànnì yẹn ìgbà tẹ́yìn àti bàbá Fàyímà táwa ṣe nìkan èrò mi wá pọ̀ mo ti bí Fàyímà nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fàyímà bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ́bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Arọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí bí labá lọ ilé ẹ̀ labá wọlé ní abáni àmọ́ bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi já kò yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pa àfáà lélẹ́yìí ẹni wọ́n rò pé ń ṣiṣẹ́ Ọlọ́run lélẹ́yìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀tàn lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fàyímà ní ṣe wá sí fún mi pé alájà ìwọ lọ mọ àwọn eléyìí bí lọ́ǹgì tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé randanrandan ni wọ́n ń ṣe gbogbo èèyàn sì ń pé wọ́n sì ń pẹ́lẹ́ kódà ní ìsinyìí tó bá ti borí kinní bẹ́ẹ̀ ni ó sọ pé ní parí ọgbẹ́ òun àrí àjọlí òun àrí ju kinní kan òun tún dé àrí kinní kan òun tún dé òní ọ̀sọ́ táwọn èèyàn ti rò pa fún oníwàásí dé ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní hìdáyà ẹ máa fi àdúrà ẹ máa fi ro kiri ká kádàrá ara yín kẹ́ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláhì tàláhì thumma billahi azim tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn ó dẹ̀ gba owó fọ́ọ̀mù lọ́wọ́ wọn wípé owó matchmaking nìyí àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pé ó bá ṣe zina táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi mo ní kí lẹ lọ bá fún matchmaking fún wọn ní owó ni ó dá padà fáwọn mo ní sẹ́ẹ̀rì tówó èmi Kàfílà ó dá padà fún àmì èyí tó ti wọ̀ lára tó ti tẹ̀ lára tó ti bá ṣe zina ṣe mọ̀ pé mi ní solution fún yẹn ìsì ní bá sọ mi ní bí but ẹ má gbé lórí afẹ́fẹ́ máa san gbogbo yẹn padà àmọ́ gbogbo yẹn wà very careful ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun là wà náà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣèkìní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ ó ti wá site wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún enter wọn seriously nítorí ipò lórí ibu ni ẹ ọ̀tá Ọlọ́run ni ẹ irú àwọn eléyìí báwọn náà ṣe bẹ̀rẹ̀ ìwé wọn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ìwé ní ìbẹ̀rẹ̀ burúkú wọ́n sì mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run àṣírí wọn tú Ọlọ́run wọlá pé la'natullahi 'alal kadhibin ẹni tí ò bá rota ti bọ̀tán ní parọ́ ìyìn lè pa kí ní ṣe tèmi Kàfílà kò sí ọ̀rọ̀ kan
tí mo lè sọ lójú lẹ́yìn ọ̀tá Ọlọ́run tí mi lè sọ lójú ẹ̀ wàláhì tàláhì kò sí. Torí ìdí náà gbogbo tí Jobi àdúrà wà very important. Ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin yẹn gbádùn ayé ẹ̀ ara ní máa fi ní àwọn tí wọ́n bẹ nínú ilé ẹ̀. Ìgbésí ayé burúkú ní máa ń lò pẹ̀lú àwọn ìyàwó ẹ̀. Ìgbésí ayé tó jẹ́ pé o ò lè wà lọlé kó o mọ̀ kábàámọ̀ bú pé kí ló wà lọ fún pẹ̀lú bó ṣe máa ń maltreat àwọn obìnrin tó fẹ́. But kí làwọn obìnrin yẹn fẹ́ ṣe kí làwọn ẹni ẹlẹ́ni fẹ́ ṣe nígbà ó jẹ́ pé bí wọ́n ti bára wọn nìyẹn. Ìkankan wà nú ìyàwó ẹ̀ tí pé Christian ló bí ìyẹn ìsàdúrà dọ̀la. Ìkan wà nú àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé ó fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbá ní ọwọ́ ẹ̀ títí tọ́lọ́run fi fìyàn sẹ́kùn jẹ́ ọkùnrin olóríire. Ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àwọn tí ń pera wọn láàfáà yẹn. Ṣẹ́rí kéèyàn fẹ́ ni tí kì í sàfáà tó kàn jẹ́ kírun ọbẹ̀ta àfáà tẹ́ ẹ bá fẹ́ ẹjẹ́ ó jẹ́ ẹni tó ní bíbí ẹjẹ́ ó jẹ́ àwọn tó ní àwọn aláfisùn ẹjẹ́ ó jẹ́ àwọn ẹni ire ẹjẹ́ ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run. Ẹ sọ̀rọ̀ ẹ fáwọn ẹni ire kì í ṣe àyẹsẹ́wò kán lọ ṣe investigation nípa ẹni yẹn ṣé èèyàn ni. Ẹ wo ọmọ burúkú yẹn ẹ wo Abdulrahman Muhammad Bello ẹ wo ara tí ń dá gbogbo ohun tó bá jẹ́ àpèjúwe èèyàn á máa fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí pé kí ló dé tí ń fa àfa ń tọ́ fa nìyẹn kò sẹ́nìkan nu wọn tí ẹ̀ tó bẹ́ẹ̀ ta ló tó gbéná wojú ẹkùn wọ́n mọ̀ pé mo mọ àṣírí àwọn pin wọn tó bẹ́ẹ̀ lẹ́yìn ìyá wa o sàlámù àlékún ìyá wa o ìyá wọn lókè ni mí wọ́n mọ̀ pé wọn bí àwọn dáa kò sí nǹkan tó bẹ́ẹ̀ nu wọn torí wọ́n mọ̀ wípé kò sí táwọn lè dánwò ní kọ̀rọ̀ tí mi ní mà kò sí táwọn lè ṣe tí mi ní mà látara bẹ́ẹ̀ ìrí Ọlọ́run ọba lékè ọlá lọ́ba tó ní wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ìjọba àṣírí ti tú lóòótọ́ ó dàbí ọ̀rọ̀ tó mú olóríire kan sọ òun láwà ní lọ́mọ yẹn ó ní sẹ́yìn ròyìn pé wọ́n pa Abdulrahman nítorí pọ́pá yẹn ó lábí yẹn ti pa ni orí ọmọ yẹn ń bolo gbé síta ló gbé fún bolo wà ó ní ṣé kì í sàwọn tẹ́ ń wò yẹn tẹ́ rò pé èèyàn ni wọ́n ránṣẹ́ sọmọ yẹn lè dájú sẹ́yìn lóòótọ́ ẹ kọ́kọ́ jẹ́ àjọ wò náà gbogbo ní làákàyè sí làákàyè ọmọ yẹn nìkan só gbé ìwà tó wù yẹn sẹ́nìkan lè dá ronú yẹn kó sì dá ṣe iṣẹ́ yẹn kó sì ṣe kó wà successful bẹ́ẹ̀ kó sì rí ọmọ yẹn pa wàláyé ó ní kakọ́s ó ní àwọn ọ̀gá lẹ́yìn ó ní àwọn tí wọ́n ràn ní ṣàbúrú yẹn torí ìdí náà ló fi need gbogbo àwa tá a jọ bí ẹ má jẹ́ àgbàgbé láti máa bẹ Ọlọ́run lórí àwọn ọmọ wa o àwọn ọmọ wa bìnrin ẹ jẹ́ á máa bẹ Ọlọ́run lórí wọn o ẹ má jẹ́ àgbàgbé ìbẹ Ọlọ́run lórí wọn o kò sí nǹkan kan tó jọ ọmọ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àtàndé Muhammad ọmọ ẹni lọ lẹ́ni o ẹ má jẹ́ wọn bọmọ lórí jẹ́ fún wa o ẹ má jẹ́ àwọn olórí bú àwọn ẹni òfò ẹ má jẹ́ wọn bọmọ jẹ́ fún wa o Ọlọ́run ní borí ọmọ wa jẹ́ o Ọlọ́run ní padà lẹ́yìn wa o ìmọ̀ràn àwọn mùnáfíkí ò ní ṣẹ o ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí wa o ìmọ̀ràn kẹ́nìmọ́ni ò ní ṣẹ lórí wa o Ọlọ́run bá ní kí Ọlọ́run ní padà lẹ́yìn wa o ọlá nàbí wa Muhammad ọlá la hawla wala quwwata illa billah gbogbo ẹ̀yin tẹ́ wá bí ọmọ yẹn àti ìyá àti bàbá ẹ̀ Ọlọ́run dúró tì yín Ọlọ́run ràn yín lójú gbogbo àwọn tó kù lọ yín lọ́mọ ẹ̀ ní ìbànújẹ́ lórí wọn mọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin pátá ẹ máa fi ọ̀rọ̀ lọ àwọn ẹni re ẹ máa rìn sáàrin àwọn tó jẹ́ pé bẹ̀rù Ọlọ́run wà lọ́dọ̀ wọn ẹ máa rìn sọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn oníjàlábí yìí wọ́n máa wo obìnrin rakọrakọ bí káwọn oge lọ́yàn wọ́n máa wo rakọrakọ bí káwọn fi nǹkan pamọ́ sójú ara rẹ̀ wọ́n máa wo rakọrakọ bí kó má jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀ làwọn àfa olórí bú ọ̀pọ̀lọpọ̀ ṣe pọ̀ nínú ayé Ọlọ́run nìkan ló máa fa akhiru zaman la wà wala asiri la wà ayé tá a wà ti gbẹgẹ́ gbogbo nǹkan ti burú ẹ lè fi ojú mọ̀ wá wọn ojú ò ṣe é fi mọ̀ wá ìdá nítẹ́lómi ń gbé kọ̀rọ̀ rẹ̀ ṣe tẹ́ ẹ bá pàdé ẹ mọ̀ pé lórí ibú tó yẹ kéèyàn sá fún tèfètèfè ni kìí ṣe gbogbo obìnrin ló lè ní irú ìdáyà tí mo ní yẹn o torí pé bí wọ́n gbà wọlé níbi pé bí n tí ì bímọ nígbà yẹn n tí wèrè yẹn gbà wọlé nìyẹn o mo ní ó ń pè mí tí ì bímọ number one ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ní bèlè pé mi àti ẹ ò tiẹ̀ ṣàṣepọ̀ ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ bèlè pé mi àti ẹ ò tiẹ̀ ṣe súnà tó fi wá ń gbé ẹnìkan wá sínú ilé mi ipe kó wá mọ sàbámọ̀ dá fún mi ọ̀dà o ti ṣe mistake o Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn wa Ọlọ́run sì àlékún dáyà wa yóò ṣàlékún oríire wa Ọlọ́run ṣàánú wa Ọlọ́run wà bá wa ṣe àlékún ya ayé fún ọba Abdulrahman yẹn tí ó sì ṣe déédéé ti yàtà kìámọ̀ fún yóò jẹ ìyà láyé ń bì àti gbogbo àwọn tí wọ́n ràn Ọlọ́run sì fi yàtà kìámọ̀ náà jẹ Ọlọ́run ní sẹ́lá nàbí wa Muhammad